Azeez tún padà lọ sọ́gbà ẹ̀wọ̀n tó ti dé. Ọmọ tó fipá bá lò pọ̀ ló kú mọ́ ọ lábẹ́. Iwájú onídàájọ́ Balógun tilé-ẹjọ́ májísírèètì kan tó wà nílùú Yaba nípìnlẹ̀ Èkó ni wọ́n fojú ọ̀gbẹ́ni Tajudeen Azeez ẹni 20 ọdún tó fipá bá ọmọ ọdún 6 lò pọ̀ tíyẹn sì kú mọ́ ọ lábẹ́ bà. Aláròyé gbọ́ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé lágbègbè Ìpájà Ayọ̀bọ nípìnlẹ̀ Èkó lọ́jọ́ 9 oṣù kẹsàn-án ọdún 2023 yìí. Ṣe ni Azeez fi bisikíìtì kan táwọn ọmọdé nífẹ̀ẹ́ sí dáadáa tan ọmọ ọ̀hún wọnú ilé àkọ́kù kan tó wà ládùúgbò Morikas ní Ayọ̀bọ tó sì fipá bá a sùn tó ẹ̀ẹ̀mẹrin. Lákòókò tó ń fipá bá ọmọ ọ̀hún sùn lọ́wọ́ ni ọmọ kékeré ọ̀hún dákẹ́ mọ́ ọ lábẹ́ nítorí tí kò tètè ju ọmọ ọ̀hún sílẹ̀ pẹ̀lú ìṣekúṣe tó ń ṣe pẹ̀lú rẹ̀. Gbàrà tí Azeez rí i pé ọmọ náà kò mí lábẹ́ rẹ̀ mọ́ ló ti sá lọ pátápátá tó sì ju ọmọ náà sílẹ̀ níhòòhò níbi tó ti ń bá a sùn. Lẹ́yìn tí màmá ọmọ ọ̀hún dé láti orí ìkiri ọjà tó ló bẹ̀rẹ̀ sí wá ọmọ rẹ̀ káàkiri. Nígbà tó wá títí tí kò rí i ló bá figbe bọnu. Àwọn kan tí wọ́n rí Azeez pẹ̀lú ọmọ náà gbẹ̀yìn ni wọ́n sọ fún màmá rẹ̀ pé Azeez ló bá ọmọ ọ̀hún ṣeré gbẹ̀yìn. Nígbà táwọn ọlọ́pàá Ayọ̀bọ fọwọ́ òfin gbá a mú ló jẹ́wọ́ fún wọn pé lóòótọ́ lòun fi bisikíìtì tan ọmọ ọ̀hún wọnú ilé àkọ́kù kan tó wà lágbègbè náà tóun sì fipá bá a lò pọ̀ àti pé ẹnu ìbálòpọ̀ ọ̀hún lọmọ ọdún 6 náà kú mọ́ òun lábẹ́ sí. Ọlọ́pàá olùpẹ̀jọ́ abilékọ Chukwube Òkè tó fojú Azeez balẹ̀-ẹjọ́ lọ́jọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá yìí sọ pé olúwa mi, ọjọ́ 9 oṣù kẹsàn-án ọdún 2023 yìí ni olùjẹ́jọ́ lọ sílé màmá ọmọ ọdún 6 ọ̀hún. Ó fi bisikíìtì tán wọnú ilé àkọ́kù kan tó wà lágbègbè náà. Ó fipá bá a sùn. Lákòókò tó ń bá a sùn lọ́wọ́ ló fọwọ́ bò ó lẹ́nu. Ṣùgbọ́n nígbà tí ọmọ náà kò lè mí dáadáa mọ́ ló kú mọ́ ọ lábẹ́ tí ọmọkùnrin yìí sì sá lọ pátápátá. Kẹ́ẹ̀sì máa wò ó, inú oṣù kẹjọ ọdún 2023 yìí ni olùjẹ́jọ́ ṣẹ̀ṣẹ̀ gba ìtúsílẹ̀ lọ́gbà ẹ̀wọ̀n tó wà. Gbogbo àwọn ẹ̀sùn tá a fi kàn pátá ní òfin ìlú Èkó kò fààyè gbà rárá. Nígbà tó ń fèsì sí ẹ̀sùn náà, olùjẹ́jọ́ ní kí adájọ́ ṣíjú àánú wo òun nítorí pé kì í ṣe ìfẹ́nú òun láti pa ọmọ òun. Adájọ́ ní kí wọ́n máa gbé e lọ sí ọgbà ẹ̀wọ̀n Kirikiri nílùú Èkó tó ti ń bọ̀ tẹ́lẹ̀. Bákan náà ló ní kí wọ́n gbé fáìlì rẹ̀ lọ sọ́dọ̀ àjọ tó ń gba àwọn adájọ́ lámọ̀ràn, ìyẹn Department of Public Prosecution DPP nílùú Èkó fún àmọ̀ràn nípa ẹjọ́ rẹ̀. Lẹ́yìn èyí ló sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 22 oṣù kìíní ọdún 2024. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétígbọ̀ọ́ yín.